Ṣàngó, Ògún Èṣù, Ọbàtálá, Ọbàtáìsà, ọba takuntakun lóde ìrànjẹ́. Àwọn òòṣà ńláńlá tí èmi nígbàgbọ́ nú ẹni tí mo dẹ̀ máa bọ̀ lóòrèkóòrè. Oyenusi, ọkùnrin mẹ́ta alọ́kọ́ló ń kígbe, ṣé ọmọ yàtọ̀ láàrin olè àti ọlọ́ṣà? Sórí ọjọ́ tí mo bá tún gbọ́ tó o bá jẹ èèyàn lólè nílẹ̀ yìí kò sí tó tí mi ò ní fẹ́ bá. Mr. Valeri, mo ti jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ mi ò ní tẹ́mọ́ láéláé, mo ti jẹrun agílí tí mi ò ní tí wọ́n ní tí n bá wu ìwà tó burú jù kò sẹ́ni tó máa bá mi wí, ẹni tó máa bá mi wí máa bàjá. àwọn olè kéékèèké lọ́lọ́pàá àjẹ̀bú lè mú. Oyenusi ń bẹ́ẹ̀ bí tó wà tí ò sí bàbá ńlá kú ẹni ó lè mú. Hey, stop! ṣé wípé wọ́n pa á, wọ́n sin ín, ó tún jí padà. ọmọbìnrin ìsáfókú níjẹ̀bú ó sá wá sí Ìbàdàn àtìgbà tí ikú ti dé Ìbàdàn ó ní ikú ti ń wá káàkiri. ẹ sọ fún kan náà àwọn ẹranko tó wà níwájú mi kí wọ́n fún mi ní ìbọn kan lọ́wọ́ wọn kí n sáré fi pa. olóòótọ́ má bọ̀. gbogbo wọn lé wa bọ̀. Wọ́n lè bá wa ní Ìjẹ̀bú. tó bá bá wa ń Jẹ̀bú nǹkan. Kò sí tó fẹ́ fi wá ṣe. Tá a bá wùwà ìbàjẹ́ wọn ò ní lè fọ́ọ̀mù. tó bá fọ̀rọ̀ á dìjà.